Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi. Ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi. Hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ká má jẹ́ kó tún yà wá lẹ́nu tí n bá tún tẹ̀síwájú tí mo tún ní. Dúró t'Olúwa, má ṣe iyèméjì. Ohunkóhun tóhun kò lè dé. Gbèdà máa ṣe pé lọ́wọ́ rẹ̀ ló wà. Ẹni àánú lọ́ba Olúwa, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi. Ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé mi. Àìpẹ́ yìí a rí ìkànnà àwọn ọmọ ìyá wa mùsùlùmí gbajúgbajà tó jẹ́ olórin, ó lọ kọrin ní church. Ó kọ wọn jẹ́ Alhaji Abdulkabir Alayande Èrè Àsálátù. Náà àwọn alọkọrin ní church gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lérí ẹ̀ lọ́tùn lósì níwá lẹ́yìn gẹ́gẹ́ bí ọ́fíìsì yín sá. Akramakumullah, kí ni nǹkan tí ẹ rí sí, ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí? Akramakumullah sá. Alhamdulillah, adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìbéèrè tí o béèrè yìí, ogun kálukú ń sọ̀rọ̀ lórí ẹ̀. Àmọ́ the only problem tí a ní àwa mùsùlùmí, a ní problem gan. Mùsùlùmí ò kí ń mọ̀ nípa ẹ̀sìn. Orúkọ lásán wọn máa ní yàtọ̀ fáwọn àfà tí wọ́n bá lọ kí ìmọ̀ nípa Islam. Ó dẹ̀ dáa kí gbogbo ọmọ mùsùlùmí ó mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀. Torí pé a kì í tẹ́tí sáwọn àfà Islam láti pé kí a gba ẹ̀kọ́ lẹ́nu wọn. Àwọn àfà míì tí ó pa wọn ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti fi máa kojú àwọn tàdíyàt àbí ìdáhùn àbí ìṣẹ̀lẹ̀. Ó ti yé báwọn ọ̀tọ̀ ní tí wọ́n máa fi lé wọn lọ́wọ́ àti tí wọ́n máa fi lé wọn lẹ́nu. Problem ta ni nìyẹn. Ó kéré nínú ọmọ kìrìsìtẹ́nì tẹ́ náà kọ́ṣà rẹ̀ tẹ́ bá ṣe debate tí ò ní máa mú àwọn reference wa. Ó ti yé báwọn. So bẹ́ẹ̀ ni ó ń ṣẹ̀sìn náà wọ́n ti kọ́ àwọn ọmọ wọn. Wọ́n ní máa ń pa nǹkan tí wọ́n ń ṣe. Àmọ́ mùsùlùmí ò kì í sábà ní máa ń pa nǹkan wọn. Àwọn tí ó wá ní máa ń pa ìsìláàmù yìí, àwọn ni wọ́n wá gba orí mídíà kan. Àwọn ni wọ́n sọ̀rọ̀ àdàfà àtọkùnrin àtobìnrin aláìmọ̀kan. Àwọn ni wọ́n ń dájọ́ ìsìláàmù. Àwọn onímọ̀ wa bù kẹ́ẹ̀dì wọ́n mọ̀ wọ́n. Lópin ìgbà tá a bá ti rí irú nǹkan báwọn láti control tá a ní solution fún, yóò máa lílé èèyàn kó nú ẹ̀sìn yóò máa pọ̀ ju fífa èèyàn sínú ẹ̀sìn lọ. Naam, alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ẹni tí èrè àsálátù ṣe yìí pé ó lọ church olórin ni àbí ẹ̀kọ́ a ó pe olórin Islam a pe ọ̀kan orin fújì ọ̀kan gbogbo ẹ̀ orin ní gbogbo ẹ̀. Ìsìláàmù ní orin, Ìsìláàmù olórin. Bàbá Mudiru ti sọ fún wa pé kò sí ní tẹ́ ń jẹ́ Islamic song, Muslim song, pé àwọn mùsùlùmí ní ń kọ́ náà lọ́wọ́ èyí òun dúró tiẹ̀ lọ́kàn àbí. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ẹni tí ó wá lọ kọrin yìí a máa wípé èrè àsálátù ní jẹ́ ìmáà fún orin rẹ̀ àkọ́kọ́ rẹ́kọ́ọ̀dù ẹ̀ tí ó kọ̀ sí àná Muhammadu fi ó sì máa kọ orin tí wọ́n múlẹ̀ aka ìwá púpọ̀ dáadáa. Ok, ó wá lọ ṣọ́ọ̀ṣì lọ lè kọrin, wọ́n pè ń bẹ́ ó sì lọ. Ìwá lọ ṣọ́ọ̀ṣì lọ lè kọrin yìí ló ń kálukú wá ń jáde pé ó ti kó onú Islam, ó ti kó mùsùlùmí, ó ti dèrè ìṣẹ̀lẹ̀, ó ti kó lédè. Àkọ́kọ́ ná orúkọ tí ó ń kálukú ńlẹ̀ mọ́ ni ó ti bá wọn kó wá ní ọ̀hẹ́ káńtà forúkọ níwájú Ọlọ́run yóò rojú ẹ̀ number 1 nù. Torí pé òun gangan fún rẹ̀ ò declare ara rẹ̀ pé òun ò sínú ìsìlámù mọ́. Ẹ̀yin lẹ wá declare lẹ́lẹ́wọ́ kọ míì mọ́ la tí èyí jẹ́ pé nu rẹ̀ lẹ́ ti gbọ́ èèyàn ẹ̀ káńtà rẹ̀ yóò ṣèṣì rẹ̀ níwájú Ọlọ́run níwọ̀n kan. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ńgbà tó lọ ìmọ̀ wo ni àwa tá a jẹ́ mùsùlùmí tá a fi pàdé ẹ̀ enlightenment wo la ṣe fún wípé ok ẹni yìí ó nírò rí wọ́n dẹ̀ ní tó rò láti wípé kò sí problem tó wọn bá lọ ṣebí alul kitabi náà ni wọ́n àbí Ọlọ́run kan náà lájọ́ ń sìn gẹ́gẹ́ bí fíkra rẹ̀ àti orí rẹ̀. Àwa tá a wá fẹ́ correct ẹ̀ wípé bó o ti ń wí òun kò rí bẹ́ẹ̀, bó o ti rò lọ́hùn kò rí bẹ́ẹ̀. Instead tá a fi wá ẹ̀rí inú alkitabu wa zunna tá a gbé lọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ wa, ẹni ó ní kitabu lọ́wọ́ tó lálùkùránì lọ́wọ́, ẹni ó ní sunna nabi lọ́wọ́, ẹni ní àkọwálù àwọn salaf tó ní gbogbo ẹ̀ lọ́wọ́, kò sẹ́ni kankan tó pe èrè àsálátù láti ṣàlàyé pé ẹni tó ṣe yá ma wípé èrò rẹ̀ ní àmọ́ báyìí ló ti rí. Ntàdí sí wíìrì ntàlùkùránì sọ ní bó ti rí ní ká kó tiẹ̀ fún láti fi ṣàlékún mímọ̀ rẹ̀ tí ó fi padà ju tọwọ́ ẹlẹ́ pé èrò tèmi ní báyìí tèmi ti máa nì àmọ́ fún yìí tẹ́ wí
èmi náà ó ṣe correction àwọn nǹkan mi tó bá yẹ kí n ṣe kàkàkà ṣe yún à ń ṣépè fún ọ̀gbọ́n kàkàkà ṣe yún à ń pè lóko mi ṣé àwa ni Ọlọ́run tá a ṣe ìdájọ́ ẹ̀ ni àbáwa là nábì tọ́lọ́run rán tó bá yẹ kí báyìí là nábì ń ṣépè lé gbogbo àwọn sàhábà ta ni ó kù lẹ́yìn àná Muhammad jọ́nà ànábì sì ní yaziru wala tu'aziru ànábì ní ẹ̀dẹ̀ fún wa ẹ̀dẹ̀ fún mùsùlùmí ẹ má bara ní mùsùlùmí wabashiru ẹ pè wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wala tunabbiru ẹ má lé wọn kú ẹ má fi wàá yín lé wọn kú nù Islam àìmọye gbogbo orú wàrà dáradára tí ń bẹ lórí social media yìí pẹ̀lú àwọn aláìmọ̀kan tí wọ́n sáré jáde lórí nǹkan kan tí mùsùlùmí kan bá ṣe tábà rí pé nǹkan yìí fọwọ́ kan ẹ̀sìn díẹ̀ wọn à ní fi mímọ̀ kún ó pè é pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá nábì tí wọ́n kọ̀rẹ́tì àwọn sàhábà èyí tó ń ṣe náà ni pé wọ́n mọ̀ ṣe pé wọ́n dàbọ̀ já àfáà kan lọ́ba sí nǹkan kan èpè ni wọ́n bẹ̀rẹ̀ ha ó ti di kèfèrí ó ti di kinní kan ó ti dàbọ̀ onígbà ó ti dàfà aláwọ̀ gbogbo eléyìí ń bẹ nínú nǹkan tí wọ́n fi bú mùsùlùmí wípé mùsùlùmí tẹ́rọ́rìsì ni ọgbọ́n ẹni ò sínú tẹ́rọ́rìsì bá sì rú ntèmi wà látò náfẹ̀rù wàyẹ́ zìrú wà látò àzìrú bí ti wá ṣe rí nìyẹn àmọ́ wọ́tọ̀ bá jẹ́ ìwọ́tọ̀ bá ń wúrú wà yìí wọ́n mọ sírò rẹ̀ mọ́nú àwọn tí ń lé àwọn èèyàn kó nú ẹ̀sìn nàmbà 1 ẹlẹ́ẹ̀kejì mbẹ́ ni wípé ọlọ ṣọ́ọ̀ṣì lọ kọrin kò jáde kó nú Islam rárá kò jáde kó nú Islam kọ́dà kì í dé lẹ́sẹ̀ a lè sun pé bóyá ó ṣe mistake ẹni ó bá wá ṣe mistake yà á correct mistake a kì í ṣépè lẹ́ni tó ṣe mistake èyí ò jẹ́ fáwọn ọmọ ìyá wa èyí tó parí ẹ̀ ní wípé àwa mùsùlùmí àfi ká ṣọ́ra torí wípé àwọn èèyàn ń bọ́ máa lọ́wọ́ àwọn ọmọ wa ń bọ́ máa lọ́wọ́ inú àwọn tó kọ́mẹ́ǹtì tí wọ́n sọ̀rọ̀ bí àwọn nǹkan yìí ẹnìkan níjọ́ tó òun ti kú òun Islam lòun ti ní rest of mind òun sì ti ní peace tó jẹ́ pé Islam ló ní peace ló ní rest of mind ọwọ́ níjọ́ tó òun kú òun Islam lòun ti ní peace tí wọ́n bá ń wí pé kí wọ́n máa lọ ẹni tí wọ́n bá ṣe má kí wọ́n má ṣe má ẹni tí wọ́n bá yẹ kí báwọn là nábì ṣe ṣé yọ sẹ́kù tí ó fi kàn wọ́ a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyẹn kọ́dà tó bá ṣe argument pẹ̀lú èèyàn ó ṣe pẹ̀lẹ́ ó bá correct èèyàn ọkọ̀ rẹ̀ tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí wàhálà yín bá pọ̀ tẹ́ ń pè láwọn ọkọ̀ tí ò jẹ́ pé àwọn òdìdí kìíní kan ọlọ́mọ jẹ́ ọ̀rá padà síbò bàbá wa yá wa ní ẹ̀wò òun ọ̀fẹ́ kan ṣe Islam wọn bá sí máa kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹni tẹ́sí fún un náà lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí fi lé àwọn ọmọ ya rẹ̀ kó nù ẹ̀sìn òyìnbó kan ọkà òyìnbó ni kírísítẹ́nì ni ó wá ka alukur'an nígbà tó ń ka alukur'an tó wọ alukur'an tó ka tó gbọ́ gbogbo ntọ́lọ́hún sọ tó gbọ́ yé wọn ni ìwé yìí kọjá ń ta pé ẹnìkan lóru ọkọjá rúrí ẹnìkan ajá sí wípé ń ta ànábì ń pèpè sí òun ànábì yẹn wà ní point ọwá lóhun di mùsùlùmí ọwá di mùsùlùmí tán lẹ́yìn kó di mùsùlùmí ọwá wo àwùjọ àwọn mùsùlùmí ń bá àwọn mùsùlùmí ṣe gbà tí èyí bá mùsùlùmí ṣe láàrin bí ọdún kan ọwá wo wípé ní tóun kà nù alukurani ìwé mímọ́ yìí tóun sì kà nù àdìsí ànábì tọ́lọ́run yìí ọjọ́ yìí wà tóun bá pàdé lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn followers yẹ ò tiẹ̀ jọra wọn Islam lọ́lọ́tọ̀ àwọn followers rẹ̀ lọ́lọ́tọ̀ ni wọ́n bá sọ jáde nígbà náà wípé alhamdulillahi alladhi ja'alani an a'rifa al-islam qabla an a'rifa al-muslimin Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kóhun ó ti mọ Islam kóhun ó tún mọ àwọn mùsùlùmí tó bá yẹ pé àwọn mùsùlùmí lòun bá kọ́kọ́ mọ̀ òun ò ní ṣe Islam yìí òun rò pé bẹ́ẹ̀ sìn wọn ti rí ni wọ́n ń wà àmọ́ Islam yẹn òun ti kọ́kọ́ mọ òun rí kọ́ da àwọn rí pé àwọn ti ń ṣe followers rẹ̀ ọ̀dà ọ̀gbọ́n ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ tó lágbára ẹ wo gidi ọ̀rọ̀ ó ní mo ti mọ Islam kí n tó mọ mùsùlùmí tí báwa ti ń ṣe Islam lórí social media yìí tá ń lálà sí ẹ̀sìn mara wa lọ́wọ́ tá a lá ń bù kẹ́sìn bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan kan tó máa fara kan Islam wọ́n bẹ abẹ́rẹ́ pé abẹ́rẹ́ sí ni máa ṣe òun ní ṣe pé ẹ wà ń tọ̀ ń ẹ láìsí ẹ correct ẹ so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn n tí èrè àṣàlátù ṣe ó ti yẹ báwọn ó lè jẹ́ mistake àmọ́ kò sọ ọ́ dẹ lẹ́sẹ̀ kò sí ní ọmọ jẹun kò sí kókó ònú Islam kò sọ ọ́ dẹ lẹ́sẹ̀ kò sí kókó ònú Islam kókó ònú Islam wọ́n bá yẹ kó máa kó ònú Islam ó ti yẹ báwọn ìyá wa mẹ́rin rẹ̀ wá kó sọ fún wa. torí wọn ò sọ lẹ́nu ara orúkọ sọ lẹ́nu ara ẹni olórin gan tọ́jú olórin inú àwọn olórin tí ń kọ láyé tọ́jú gbajúgbajà ó dìkílẹ̀ ara rẹ̀ ń jọ kan wípé CAC lòun. bonafide CAC member. CAC member lòun olórin tó wá dìkílẹ̀ rẹ̀ pé CAC member lòun kílẹ̀ rí ṣe fún. òun dìkílẹ̀ ara rẹ̀ pé member tóun wà nìyẹn bí tóun belong sínú so èrè àṣàlátù olóhun belong síbẹ̀ wọ́n pè é fún sẹ́ẹ̀tì ẹ̀ tí ń ṣe òun lè jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó lè tajà ó lè tajà ní. ókè ẹni tó wá lóun dìkílẹ̀ ara òun ṣe ó kó pẹ̀lú yín nìsín ó kó lára wa kọ́dà àwọn àfáànù ìsìlámù tán jẹ́ àwọn àfáà náà bá tún ń ṣe mòlúdì tí wọ́n ń ṣe àbí wọ́n ń ṣe kíní kan 30 years of stage àti 30 years of kíní kan ìdáwà wọ́n tún ń pè é pé kọ́ wa kọrin fáwọn ibi nǹkan dáwà kò tí ì sọ pé òun èé ṣe CAC má nítorí òun wà náà nìyẹn bẹ́ẹ̀ náà ló sì wà
so kí ni problem àwọn mùsùlùmí so yassiru wala tu'azziru wa bashiru wala tunabbiru Mawlana Sheikh Adam ebi tírà àwọn kan mọ̀ kábẹ̀ wọ́n lọ́kàn nú àwọn mutaqaddimin nú àwọn àfà wọ́n lọ kọ̀ọ̀rọ̀ yìí pé iza sadara min muslimin qawlun aw amalun yahtamilu al-kufra min mi'ati wajhin wal imana min wajhin wahidi humila ala al-iman wa lam yuhmal ala al-kufr wọ́n ní tí ọ̀rọ̀ kan àbí iṣẹ́ kan bá jáde lọ́dọ̀ mùsùlùmí àwa rí pé 100% aw 99% ká 99% ó sọ di kèfèrí 1% iná ló kù lára rẹ̀ tí fi ń jẹ́ imani tí imani tó kù lára rẹ̀ 1% kúfùrù tí ń bẹ lára 99%. Mawlana Sheikh Adam ní inú àkọọ́lẹ̀ wọn láwọn àfáà ní tá a bá pé ń tọ̀ wọn àgbọ̀dọ̀ pé ní kèfèrí mùmínì náà ni ó sì máa jẹ́ torí 1% tí imani ó ju 100% tí kúfùrù lọ. sọ gbogbo yìí ló yẹ káwa mùsùlùmí ọlọ́lẹ̀ mú àkótó dípá àmọ́ wípé ẹ máa jáde aláìmọ̀ kan wà pọ̀ lórí mídíà yóò lòun ń bèjì ẹ̀sẹ̀ ẹ̀sìn gan òye wọ̀ gan fúnra rẹ̀. so àwọn àkíyèsí tí wọn bá pèèyàn sí ẹ pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́tẹ̀ mi rí bẹ́ẹ̀ nìyẹn kọ́ sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Oh,